ǹjẹ́ ẹ ti gbọ́ o tẹ́ ẹ bá tí ì gbọ́ ẹ sáré wákẹ́ wá gbọ́ lórí àyájọ́ ọjọ́ tí wọ́n bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí gbogbo mùsùlùmí káàkiri àgbáyé tí wọ́n dùnnú tí wọ́n jó tí wọ́n yọ̀ tí wọ́n retí òjíṣẹ́ ni Akindele gbẹ̀gbọ́n Ànábì wa Muhammad. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ìyá wa Funke Akindele ó ṣe bẹ́ẹ̀ ó gba ìsìláàmù lónìí. ẹ fẹ́ mọ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ ọyẹ bá mi ká lọ ọyẹ bí ẹ bá ti rí pọ́ọ̀sì ẹ máa láìkẹ́ máa share ẹ fọ́lọ́ wa lórí péjì yìí. ìyá wa Funke Akindele ó ti gba ìsìláàmù o ọyá ẹ jájọ wò ó ẹ̀yin náà farabalẹ̀ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ẹ máa bá mi ká lọ. ìròyìn ayọ̀ lọ́ọ̀dẹ wa, ìròyìn ayọ̀ láwùjọ wa, ìròyìn ayọ̀ káàkiri àgbáyé. ẹ kú nígbà ilẹ̀ àkàràlé ẹ rìn wàhálà kéré ọ̀nà ẹ kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ojú tẹ fi ń wọ̀ wá ò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wá ò ní di láṣẹ Èdùmàrè. ẹ káàbọ̀ sórí ètò ìròyìn ayọ̀ lórí ìkànnì àgbàlẹ̀ Oníwẹ̀ Africa TV ẹ máa bá wa ká lọ. èyí látọwọ́ Tajadi Interior. òdodo ọ̀rọ̀ àràwo ni Tajadi ò lè dá tá a bá ń sọ̀rọ̀ nípa furniture living room, dining room, bedroom, office, conference, kitchen. Tajadi Interiors bó o gan lè ṣe fẹ́ sí ná ẹ̀yà bátànì rẹ̀ kalẹ̀. Tajadi Interiors á gbé kalẹ̀ rẹ́ńtẹ́ pẹ̀lú àwọn irinṣẹ́ tòní jìnbá hẹrẹ̀ǹtẹ̀ gbìngbì lọ́wọ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́. bẹ́ẹ̀ bá sì fẹ́ kábàáyé dára sínú ilé, gbọ̀ngàn pàdé, yàrá, ibi ìgbàlejò, ilé ìdáná, lílànà àwòdàmì ẹnu, èyí ni interior decorations. Tajadi Interiors ò ní ẹ pé kò wá síbikíbi o tẹ́ ẹ bá wà tí Tajadi Interiors kò lè dé o. Tajadi Interiors ní kẹ́ ẹ pé sórí 0805 973 2813 tàbí 0816 810 5859 tàbí kẹ́ ẹ kàn sí wa ní fáktírì wa Àánú Olúwapọ̀ sawmill Àjẹ́ Ìkòsí road Ògbómọ̀ṣọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́. Tajadi Interior. ìròyìn ayọ̀ tòní ló bẹ̀rẹ̀ lápá bí yìí. lónìí ni àyájọ́ ọjọ́ bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. èyí la fi ń kí gbogbo múmìnì àti múmìnà wípé ẹkú ọdún ìyèdún pẹ̀lú wọn sọ̀pọ̀ rẹ̀. gẹ́gẹ́ bí gbogbo níjọ ṣe ń sọdún Prophet Muhammad sallallahu alaihi wasallam. gbogbo àwọn ìmáàmù káàkiri àgbáláyé, gbogbo àwọn ṣéwù, gbogbo àwọn múrìdí àti múrìdá wọ́n ń ṣe àsàlátù fún Adéwálé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. wọ́n lè yí wọ́n fi ń ṣèrántí rẹ̀ gẹ́gẹ́ bí ipa ribiribi tó kọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn Islam. èyí ni gbogbo mùsùlùmí káàkiri àgbáláyé ni wọ́n fi ń ṣèrántí ọjọ́ bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ìkẹ́ ọlọ́wọ́ àti ọlọ́lọ́ ọmọ ọba àtàwọn aráalé rẹ̀ àtàwọn sàábé rẹ̀ àti gbogbo ẹ̀yin mùsùlùmí pé ẹ kú ọdún ẹ kú ìyèdún ẹ̀mí yóò sọ̀pọ̀ rẹ̀. ìròyìn ayọ̀ tá a ti kọjá sí lọ́jọ́ tòní ó ní ẹni ìyá wa gbajúgbajà òṣèré orí ìtàgé ni Funke ọmọ Akindele tí ó ṣayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ ní ọjọ́ ajé tọ̀sẹ̀ yìí. adúpẹ́ ẹ̀mí yìí tó sọdún yìí ni ó tún sẹ̀mí abíyáwá yìí ní ẹni 24 of August 1977 sí àdúgbò kan tí wọ́n pè ní Kòròdú nílé ẹ̀kọ́ ẹ̀rọmi sẹ́lẹ̀ gbẹlẹgbẹ́ níbẹ̀ náà nílùú. ìyá wa Funke ọmọ Akindele yìí gbajúgbajà òṣèré orí ìtàgé gẹ́gẹ́ bá ṣe mọ̀ yìí pé wọ́n ti kópa láwọn ọ̀pọ̀lọpọ̀ orí ìtàgé lórílẹ̀‐èdè tá a wà yìí. kódà títí dé òkè òkun kódà wọ́n ṣe wọ́n tún bá àwọn ẹ̀yà míì wọ́n tún bá wọn ṣeré orí ìtàgé. ìyá wa yìí náà àwọn náà olùkọ̀tàn ni wọ́n ti gbé ọ̀pọ̀lọpọ̀ sinimá jáde inú rẹ̀ láti rí eré kan tó pè ní Àpáàdì. ó ń bilẹ̀ tìtì lọ́dún náà lọ́hùn-ún. nígbà wọn wọ́n tún tẹ̀ wájú àwọn náà ló ṣe ayé ọlọ́mọ kan. bẹ́ẹ̀ ni gbogbo wa la wo sinimá ọmọ ghetto bó ti làmì lákàtó. ìyá wa Funke Akindele àwọn náà ló ṣe é. bákan náà la tún wo sinimá Jennifer ní gbogbo àgbáyé tìtìtì. ìyá wa Funke Akindele náà ni wọ́n ṣe. òbí ni wọ́n wọ iṣẹ́ ìmọ̀ fẹ́lọ́kọ́. akínyàwá yìí bí wọ́n ti ń ṣe 49 years lórí òkè èèpẹ̀. akínyọ pẹ̀lú inú sọdún yìí ló tún sẹ̀mí láti Èdùmàrè. àwọn ikọ̀ ìròyìn ayọ̀ à ń kiri ó. bákan náà ní gbogbo òṣèré orí ìtàgé káàpàtà à ń kiri ó wípé ẹkú ọdún ẹkú ìyèdún ẹ̀mí yóò sọ̀pọ̀ rẹ̀ láti Èdùmàrè. happy birthday to you ma. ẹni tí ẹ bá fẹ́ polówó ọjà yín lórí ìkànnì yìí ẹ darapọ̀ mọ́ wa lóye sọ́kà
ẹ pè nọ́mbà tí ń lọ lójú amóhùnmáwòrán yìí yálà ẹ ń ṣọjọ́ ìbí ni àbí ẹ fẹ́ ká bá yín darí ètò yín lọ́lọ́kan ọ̀jọ̀kan ẹ pè wá o á jẹ yín àbí ẹ fẹ́ polówó ọjà yín lórí ìkànnì yìí ẹ ní ìjùmọ̀ lọ lórí ètò ìròyìn ayọ̀ ó dìgbà.